تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. gbogbo ohun tí a dà lánìyàn pátá ọlọ́run mọ́sà mú èròǹgbà wa jẹ. الذي خلق الموت والحياة jẹ́ kí n tó wù wá papọ̀ mọ́ n tó wù rẹ ọlọ́run láti ṣe fún wa lọ́sẹ̀ tó ní. ليبلوكم أيكم أحسن عملا màálù tí ò nírù ní wá dákun ọlọ́run وهو mọ́sà bá wa lé العزيز sísìn. الغفور. níwọ̀n bá àgbà tó kù tá a fi parí ọdún yìí mọ́jà tó lé tó kù ọmọ. الذي خلق سبع سماوات طباقا bàtà méjìlá yé máa ń bọ́ sẹ́nu ọ̀nà yẹn ما bàtà dúdú ترى àti bàtà في ọkọ̀. خلق الرحمن lẹ́yìn من tó kù tá a fi parí ọdún yìí ọlọ́run ò má تفاوت jẹ́ kó máa ráyé bọ́ bàtọ̀ fọ́ sẹ́nu ọ̀nà wa. فارجع البصر هل ترى من فتور ogun rójú jẹ rójú mu ọlọ́run má jẹ́ kí wọ́n pààrọ̀ wá fún ثم wa. ارجع البصر كرتين bẹ́ẹ̀ yìí ò ṣe o jẹ́ mọ̀ bóyá yìí tí ò bá burú báyìí ni ò bá ينقلب ṣe. إليك البصر fún gbogbo ìwọ tó bá rí àmì náà ṣe wọn ní pààrọ̀ wá bẹ́ẹ̀ fún ọ. حسير ọlọ́run ò níwọ̀n bá àgbà tó kù tó kó oṣù méjì yìí. ولقد زينا Tábì parí السماء 2024. الدنيا بمصابيح má jà yòyó kù ní orí critical condition. وجعلنا رجوما للشياطين oríire tí ò sẹ́ni tó ṣe rí nínú ìran wa. وأعتدنا لهم Má ṣàjẹ́ kó bẹ̀rẹ̀ عذاب látòrí tiwa. السعير kò sílé tí ò sáṣe tí ń bẹ̀. وللذين كفروا ìwọ ni wàá bí ọlọ́run بربهم kọ́lọ́ má ṣàjẹ́ عذاب kí n bírèkì rẹ́kọ̀dù جهنم kì í ti sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù وبئس rẹ̀. المصير ibi táwọn tó bí mi ò dé ti إذا dáadáa dé kẹ́mi débẹ̀ kí n jù ألقوا bẹ́ẹ̀ lọ. فيها سمعوا لها شهيقا àní níwọ̀n bá àgbà tó kù tábì parí ọdún yìí atẹ́gùn á máa fẹ́ وهي ìjì á máa jà ọlọ́wọ́ atẹ́gùن dáadáa ni kò jẹ́ tiwa. تكاد تميز من الغيظ àwọn aṣọ kan wà wọn kì í fowó ra àwọn máa bùyàn lọ́fẹ̀ẹ́ ni. ألقي فيها àkọ́kọ́ فوج bẹ́ẹ̀ òun láṣọ òfò. سألهم خزنتها àtẹ̀mí àtiwọ́ àtọmọ́wọ́ àti gbogbo ń ta bá ní ọlọ́run má jẹ́ kó máa ráyé bọ́ aṣọ òfò sí ọlọ́run. قالوا بلى قد جاءنا ẹlẹ́kẹ̀jì نذير bẹ́ẹ̀. فكذبنا وقلنا ما نزل الله àní níwọ̀n bá من àgbà tó kù tábì شيء parí ọdún yìí. إن fún gbogbo ẹni tí àmì rẹ̀ bá أنتم gòkè ọlọ́wọ́ ọmọ aráyé ọlọ́run má jẹ́ kí wọ́n pa aṣọ ضلال àìsàn sí wa lọ́wọ́ ọlọ́run كبير àmì. وقالوا لو كنا نسمع أو ẹlẹ́kẹ̀ẹ́ta نعقل bẹ́ẹ̀ òun ni invisible ما aṣọ. كنا في أصحاب السعير òun náà láṣọ ikú. فاعترفوا lẹ́ni بذنبهم tí a ní òpó lè kú lọ́gọ́rùn-ún ọdún sísìn. لأصحاب dákun ṣàmì السعير ṣàmì ṣàmì ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. الذين يخشون ربهم ọlọ́wọ́ ò jẹ́ بالغيب kí n tó wù wá papọ̀ mọ́ tó wù لهم mí ọlọ́run láti ṣe fún wa. مغفرة وأجر كبير ọlọ́run mọ́nà wá pàṣán má lé wa lọ bára wa. وأسروا قولكم torí tó bá kọ̀ wá ọlọ́run أو اجهروا به kò sẹ́ni tá a fẹ́ lọ sábà o. إنه عليم ọlọ́run má بذات kọ̀ wá má wò wá ràn má dá الصدور wa dára wa á bí ọjọ́ ألا lọ. يعلم من bó ti lè wù خلق ká pẹ́ tó láyé jẹ́ kó rí ire táwọn ọmọ وهو wa ti ju tiwa lọ. اللطيف الخبير nínú àwọn ẹni tí wọ́n kì í kú rọ́jú ọlọ́run mọ́ kádàrá wa ألا fún wa. يعلم من خلق nínú ẹni tí atẹ́gùn àgbàgbọ́ وهو pẹ̀lú ọlọ́run má jẹ́ kó اللطيف kà wá. الخبير ọlọ́run àbí ọdún má jà tẹ́lẹ̀ tó kú ọmọ. ألا يعلم من خلق وهو اللطيف الخبير àpadà sábúrú tí ó bá wa tábí wa máa lọ tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ táwa kò ní هو bá ní kò ní الذي bá wọn náà. جعل لكم الأرض ذلولا ẹ gbowó fún un kò bá jórí abẹ́bẹ́ náà ni فامشوا kò ní في jẹ́ pé gbogbo ẹni tó bá ṣe àmì o. مناكبها ọlọ́run ẹlẹ́dàá wa o وكلوا من lórí àwọn ọmọ wa رزقه àti ń ta fara bí وإليه ta fẹnu bí النشور àbíọ́ ni ẹlẹ́dàá wa ọlọ́run ọ̀ jáde wọn wọlé mọ́ أأمنتم ọlọ́run má من fi في ṣàgọ́gọ́ wọn. السماء má jẹ́ kó ọmọ kó sá أن ọwọ́ àwọn يخسف agbẹnipa. بكم الأرض فإذا هي àwọn تمور ajínigbé ọlọ́run ò má yẹ ká já أم ọmọ ọdẹ o. أمنتم من في السماء أن àṣà òjijì يرسل tí ń عليكم gbọ́mẹdìyẹ lẹ́yìn ìyá ẹ̀ kò ní حاسبا já àwọn ọmọ wa gbá o. فستعلمون كيف نذير màálù tí ò níwù níwá ìwọ ló lè bá wa ولقد lé sísè. كذب الذين من قبلهم فكيف كان نكير gbogbo ta dà lánìyàn pátápátá أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ọlọ́run mọ̀ wò wá ràn má dá wa ما dára wa. يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير
أمن هذا الذي هو جند لكم gbogbo táwọn lò láyé yìí ينصركم من دون الرحمن kò jùgbà mẹ́ta náà lọ. إن الكافرون إلا في غرور ìgbàrọ̀ ọ̀sán àti أمن talẹ́. هذا الذي يرزقكم إن يمسك رزقه بل لجوا في عتو tí ó ونفور bá ti yí padà ju bó ṣe wà yìí lọ tó máa dá sí fún wa أفمن ni. يمشي مكبا على وجهه má jẹ́ kíyàwó أهدى ṣoko wa má jẹ́ káà náà ṣoko ìyàwó wa. أمن يمشي سويا على صراط gbogbo ẹni tó ti ń rí dùnú lára مستقيم ọmọ aráyè ò ní yí wọn padà sáìdá قل o. هو الذي أنشأكم وجعل لكم gbogbo السمع ẹni tí ọmọ rẹ̀ ń ṣe tó kù díẹ̀ káàtó. والأبصار والأفئدة قليلا ما ọlọ́run ò mọ́sà bá wa pa bídà تشكرون kó sọ bìdìrè mọ́ wa قل lọ́wọ́. هو الذي ذراكم في wọ́n la pé tí ẹ الأرض yóò bá wà ìjẹ́ mú. وإليه تحشرون bó bá ti nojú sókè ọlọ́run ti kádàrá pé bí tó ti ويقولون rí rèé. متى هذا tí ò bá ti الوعد débẹ̀ kò tí ì jẹ ọlọ́run إن àbíọ́ yìí jẹ́ mú wa má fi síbi tó كنتم wà o. صادقين ọlọ́run gbogbo tá à ń dà lánìyàn mọ́sà mú èrò قل bá wa ṣe. إنما العلم عند الله Ee, má jà tẹ́ná tó kú ọmọ sẹ́yìn. وإنما أنا نذير مبين gbogbo alábíàmọ tí wọ́n diwọ́ di sẹ̀ sínú. فلما ọjọ́ رأوا ìkúnlẹ̀ ọlọ́wọ́ زلفة má jẹ́ kó nira o. سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون ọlọ́run ò mọ́sà mẹ́rù ń gbà wá ṣe. قل أرأيتم إن أهلكني الله má wò wá ràn má dá wa ومن dára wa. معي أو رحمنا Ee, má sọ pé kà ń ta فمن wọ́n lọ. يجيب الكافرين من عذاب أليم má jẹ́ kọ́ máa ráyè pààrọ̀ wá bú. قل هو الرحمن à ń bí ọ ẹlẹ́dàá wa má gbàbọ̀dè. قل هو الرحمن lọ́dọ̀ àwọn ni burúkú tí wọ́n máa ń tafà burúkú sínú ògùn ẹ̀dá. قل هو الرحمن òwú aláǹtakùn kò lè díṣu kò lè dígí àmọ́ bàbá fi dọ́mọ ènìyàn قل tí ó bá ní هو ọlọ́run kò ní kọ́. الرحمن àgádágodo tí wọ́n fi ń tilẹ̀kùn òun yìí kan náà fi ń de kádàrá èèyàn. قل هو الرحمن ìgò tí wọ́n á máa mu bẹ́ẹ̀ náà ni wọ́n á máa di ogún èèyàn síbẹ̀ á máa قل tẹ هو olóòótọ́ á máa mú mi lóòótọ́ kódà á الرحمن máa lọ á máa bọ̀ قل lóòótọ́ هو الرحمن àmọ́ ojú kan ló wà bí omi adágún. قل هو الرحمن آمنا به Ọlọ́run, وعليه kìràkìtà wa توكلنا láàárọ̀ lọ́sàn-án àtàlẹ́ ọlọ́run mọ́sàjẹ́ kó já sí lọ́run. فستعلمون من هو في ضلال مبين ọlọ́run mọ́ pa wá lẹ́kùn o. قل أرأيتم إن أصبح ماؤكم غورا mọ́ kọ̀ wá ọlọ́run torí tó bá kọ̀ wá kò فمن sẹ́ni tó fẹ́ gbà wá. يأتيكم بماء má jẹ́ kí a kó sọ́wọ́ àwọn ajínigbé gbé nípa. الله رب العالمين ẹ já ṣe àmín. آمين ẹ̀yà tí ní àmín náà dáadáa. آمين ẹ já wí àmín náà yẹn kó ń ilẹ̀ dáadáa ká ní àmín náà ya Allah. آمين يا الله al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين